mo wá bọ́ sọ́dọ̀ bàbá àwọn yíṣù ní káàbà bàbá wa Agboola ẹ̀yin lélẹ́rí ẹbí báyìí lẹ wà ní family house lẹ́rọ̀nù ẹ lọ ọlọ́mọjọ́ dàrú fún yín o àmín sàmí ni àmín ìgbà ẹ̀rí tí yín sì wá dáa púpọ̀ ọ̀dà púpọ̀ torí nǹkan máa dàrú àlámọ̀rí tí yín náà ọlọ́run níjọ́ dàrú àmín àmín inú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí tí yín bẹ́ẹ̀ mo wá kí bàbá wa àlùfáà ńlá Allahu hayatahu ìdí ó jẹ́ kí bàbá àlùfáà ńlá ìbá kí wọn pọ̀ mọ́ ìmáàdà ni torí nínú ìmáàdà tí ń kí wọn mo ti kọ́kọ́ kí wọn mo tún wá fẹ́ dá wọn kí gẹ́gẹ́ bí ààyè tiwọn ẹ̀yin náà padà kọ́dà bí lé ń dàrú ẹ̀sùn fẹsẹ̀ múlẹ̀ náà ni ẹ̀fẹsẹ̀ múlẹ̀ ọlọ́run tó wá fẹsẹ̀ yín múlẹ̀ létí ìbèrè rẹ̀ nísìnyí ọdọjọ́ wájú torí ó tó ń tẹ̀ nídé yìí náà máa tẹ́ bínú pẹ̀ wá kọ́dà tẹ́tẹ̀ lẹ́ni fẹ́ pàdé ibi tí mo dúró yìí náà nínú tá ń dálẹ̀ sínú háùsì yìí ní house of senate àti house of assembly tá ń dálẹ̀ ó tó tẹ́ ìpèsè ọmọ ọbú ní bọ̀ ìní wa àwọn síbẹ̀síbẹ̀ wàláì gbogbo ẹ̀ náà lẹ́gbẹ́ mi ipe bó ti wù kó tó náà inú wa náà ni èyí náà ní júwe wàkámọ̀ yìí lọ́dọ̀ Ọlọ́run èyí lọ wá ní dá yí kí ipe ẹkù sùúrù mi náà Ọlọ́run ó ṣe sùúrù pẹ̀lú àwọn ọmọ yín lè sàmí ni lè sàmí lè sàmí ìyọ́dá ọmọ yín náà wá láyé ibi tí àwọn bàbá wà lónìí yìí tẹ́yìn náà bá tó pàdé bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ṣe sùúrù pẹ̀lú àwọn ọmọ yín lọ́wọ́ kò tí wọ́n o ọjà tẹ́ bá dákalẹ̀ kò ní tú ọjà tẹ́ bá dákalẹ̀ kò ní fọ́ ọjà tẹ́ bá dákalẹ̀ kò ní lọlẹ̀ àwọn yìí gbogbo dá wọn yà lẹ́sàlẹ́sà ni kí n tó wá bọ́ sí ẹgbẹ́ kan náà ní kọ́dà ní ìbárẹ́ ní kankan mẹ́wọ́n bọ̀ ìró lè márùn yìí àti bàbá wa látijọ́ ti ti bẹnu búlù mo ti mọ bàbá wa yìí tí wọ́n bẹ̀rẹ̀ gbẹ̀ bàbá wa Alfa wa Dahudu yìí bàbá wa Délékè yìí ẹ̀yin náà mọ́ríkàsì yìí náà àtìgbà tó lọ àtìgbà tí ò lọ háyà sì fi kọ́ ọ̀tá ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀ sá lọ Ọlọ́run ò ní sá lọ lé yín àmín mọ̀ wá fún lè márùn kẹ́yìn náà torí jọ́dí ń dá ó lè márùn náà kí ni pé àwa tá a bá tún rí bí ó lè márùn báyìí ní àyè tọ́jú oríwo tí ìjù ti ó lè márùn lọ torí èmi nísìn ó lè kan lèmi ṣẹ̀ṣẹ̀ wà ó lè kan ni mí àwọn míì ó lè méjì ni wá onílé mẹ́ta kọ́lá àwọn ti kán mọ́ sí ní ipò ti dá láàdọ́ta ilé nísìn gẹ́gẹ́ mustakimu billahi ti wí bí i ti ń kí mú kí ń kí mustakimu billahi wọ́n kí mi dáadáa Ọlọ́run bá mi kẹ́yìn náà mo kí yín pọ̀ mọ́ ọ̀rọ̀ ìlú wa yìí náà ẹ̀yà yìí púpọ̀ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ mi ò ní pọ̀ lẹ́nu ọgbà tẹ́mi náà wà láyé tí wọ́n gbé mi sérí àga tó dó lè kàn yìí ilé ike markaz tí mo ti lọ 6 ní ilé ìlẹ́lẹ́kejì ọ̀rọ̀ kan náà sì ní ń tráì láti gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí orientation torí bá àti ń ṣe orientation lọ nísì à ń ṣe sanitation ipò wá jẹ́ pé ní olè àwọn wáyìí wọ́n yẹ kí n hu tìdítìdí kí n hu tégbòtégbò lẹ́yìn tí bàbá ọ̀rọ̀ yíṣù tí wọ́n sọ lẹ́ẹ̀kan kí n hu ọlọ́run má jẹ́ ń bà jẹ́ ọlọ́run níjọ́ bàjẹ́
torí kí nǹkan ó lè dáa ni sẹ́ẹ̀rí àni ọ̀rọ̀ bá ń dùn àìfọ̀rọ̀ lọ mo kéré sí kínú ọgbà yọ ọbẹ̀ mi ń sẹ́ni kìí ṣiṣẹ́ tó yẹ kí wá jẹ́rìí lónìí ó yẹ kí n jẹ́ kí tìyẹ ọpẹ lọ díẹ̀ kí n kọ́kọ́ káàkiri náà kí n yọ àwọn ọ̀rọ̀ mi lẹ́yọ ẹyọ àmọ́ inú ọgbà yìí ó ju èmi náà lọ ó ju mi lọ púpọ̀ èyí ló jẹ́ kí n bá pọ́pọ́ wá rí bẹ́ẹ̀ èmi náà wá dìde